gun igi ré kọjá ewé. Tí Yorùbá bá sọ wípé èèyàn gun igi ré kọjá ewé, irú gbólóhùn wo ni gbólóhùn yìí? Ṣòwe ni, ṣàṣàmọ̀rọ̀ ni, ṣé àkànlò èdè ni? In tó bá jẹ́ nínú gbogbo ẹ̀, ẹ máa bá mi ká lọ. tó ẹ káàbọ̀ padà. Gun igi ré kọjá ewé kì í ṣòwe, kì í ṣàṣàmọ̀rọ̀, àkànlò èdè ni. Mo ti ṣe lálàyé fún wa lórí ìkànnì wípé àkànlò èdè òun ni ọ̀rọ̀ tó kéré jọjọ àmọ́ tó ní ìtumọ̀ tó kún rẹpẹtẹ. Ọ̀rọ̀ tí a kàn lò a lò láti fi ṣe àlàyé ohun tó pọ̀ rẹpẹtẹ. Kí wá nìtumọ̀ tí èèyàn bá gun igi ré kọjá ewé, tí wọ́n bá sọ pé lágbájá ó ti gun igi ré kọjá ewé lónìí? Ó túmọ̀ sí wípé òǹtọ̀hún ó ti kọjá àyè ara rẹ̀ pátápátá. Ẹ mọ̀ pé bí èèyàn bá mú gígùn tó bá ti wá di wípé ó ti parí igi lókè gan pátápátá, ó ti rí kọjá ọmọ ọwọ́ igi tó tún wá rí kọjá ewé gan, ṣe mọ̀ pé ńlẹ̀ ní ń bọ̀. Wọ́n ní òǹtọ̀hún ó ti tẹ́ pátápátá o, ó ti tẹ́ yányán tó jẹ́ pé ẹ̀tẹ́ rẹ̀ òun kò látúnṣe mọ́ o. Bí èèyàn bá sì gun igi ré kọjá ewé, bó bá rí bọ́, ẹ mọ̀ pé tàpá ti tán, ó lè lọ sí i. Ọlọ́run ò ní já gun igi ré kọjá ewé. Olódùmarè mi ò ní já tẹ́ láwùjọ ibi tí wọ́n ti ń pọ́n ni, tí wọ́n ti ń gbé ni gẹ̀gẹ̀gẹ̀. Àní gun igi ré kọjá ewé ń bẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ wò mí, Àrọ̀nìèdè lórúkọ mi. Ìlú ọgbọ́n ohun ìmọ̀ náà ni mo kó gíbò. Kìtẹ̀rù tọmọ tó máa bá mi jójó lóye nìṣó. Mo rí yín náà o.